ìbà olódùmarè ìbà olódùmarè ìbà rẹ olódùmarè kábíyèsí rẹ olódùmarè alápá ńlá tó ṣolé ayé ró ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun òrànmọ níṣẹ́ fàyàtì arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ ọba tó ti wà káyé tó wà olódùmarè tó wà nígbà táyé ń bẹ bàbá mi àgbà tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú kìnìún ìbà rẹ olódùmarè olúwa ní olùṣọ́ àgùntàn mi o èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ síhà omi dídákẹ́ rọ́rọ́ ọdún ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀run olódùmarè ọgọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń dùn mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà mọ tọ̀ mí lẹ́yìn o títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé àmín ìbà rẹ olódùmarè mo ṣèbà olódùmarè lẹ́ẹ̀kan sí lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè ńlọba tó tún kù tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé òkun lóko àti lẹ́yìn odi mo kí gbogbo yín o nílẹ̀ yorùbá káàárọ̀ oòjíire lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé pátápátá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kú ajálẹ́ o ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá bí tẹ wà níbẹ̀ wọn o ojú tẹ fi wọ̀ mí yìí o ojú yín ọ̀ní relédè yìí etí tẹ sì fi ń gbọ́ mi etí yín ọ̀ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo dé o mo tún ti dé mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì tá a wà yìí mo kí gbogbo yín ẹ kú bílédò wá ti pé orí o orílẹ̀-èdè Nàìjíríà ẹ kú suffering and smiling olódùmarè ọba yín ṣe o mo kí gbogbo yín o nílé lóko àti lẹ́yìn odi lọ́dẹ̀ tẹ́ tí ń gbọ́ mi yìí àbí lọ́dẹ̀ tẹ́ tí ń wò mí yìí ìbànújẹ́ kò ní wọlé ṣọ̀dẹ̀ yín o wàhálà ìdààmú fìtìnátì kókó jàǹjàǹ kò ní jẹ́ tiyín tẹbí tará tilétilé tẹ àtọmọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ọ̀dẹ̀ tẹ́ tí ń wò mí yìí ọ̀ní ńlá o baálé léyìí ọ̀ní bá wọn kú bájá ṣe kú tó ń tògbóró ìyálé léyìí ọ̀ní bá wọn wọlé bágùntà ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn gbogbo ẹ̀yin ọmọ gbénéṣinú léyìí àṣà ayé o ìrírí ayé kò ní gbé yín lọ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti ní bí n bá ti dé bí n bá ti pè yín lẹ́ẹ̀kan ẹ sì máa jẹ́ mi ní gbèjégbèjọ èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè o mo tún ti dé o mo dé kólókó wọ́n tún mọ́ lè roko báyìí mo dé kọ́lọ́nà wọ́n mọ́ lè rọ̀nà mo dé sí yín lọ́rùn mo wá pè yín ọyẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi o èmi ò pè yín fún kú o mo ò sì pè yín fáàrùn ìpè ayé ń kẹ́ mọ́ bá wọn jẹ́ dákun mọ́ bá wọn jẹ́ pé tòun o ọyẹ gbàpò tí yẹn wá nǹkan fìdílé mo ti dé o mo ti dé lónìí tó gbogbo yín pátápátá láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wò mí ò ní relédè yín o èyí tẹ ṣe fi ń gbọ́ mi ètí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ mo gbéra pa kò lórílẹ̀-èdè ibi tí mo wà wọn ò ní dá yín lágara ọyá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ gbé ń pa mo dé o mo dé sí yín lọ́rùn Ọ̀ṣun stéètì ló gbé mi wá o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó gbé mi dọ́ṣun ibo ló wá gbé mi lọ yìí ìwó olódò ọba odídẹrẹ́ mò ń wò yìí o ìwó náà ni bàbá Tẹlú àbí kí ni wọ́n ń pè yín ṣé Tẹlú wà ní ọ̀dọ̀ yín ló gbé mi wá àti gbogbo àwọn ẹmẹ̀wà yín mo ti dé sí yín lọ́rùn mo ti bẹ̀rẹ̀ ètò lórí yín nu mo sọ fún yín mo ní mò ń bọ̀ mo sì ti dé o mo lẹ́ni bá ní kémi ó lọ kí n mọ́ bọ̀ ní wọ́ọ̀dẹ nu òní dé bá gbogbo ọmọlẹ̀ Yorùbá o èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè mo dé o mo dé sí Tẹlú lọ́rùn ọba Abdulrasheed Àkànbí àbí kí ni wọ́n ti ń pè ṣọ́ba ni mo ọ̀rọ̀ pọ̀ bá ní bọ́ bá jọba ní Abdulrasheed
Ọ̀ọ̀ni máa ṣe gbogbo ohun tí ń ṣe yìí nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Ọ̀ọ̀ni wà nínú àwọn tó jẹ́ pé wọ́n tún fẹ́ máa da ilẹ̀ Yorùbá rú tí wọ́n mọ gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ilẹ̀ baba ńlá baba wa Tẹ̀lúwà tó ẹ̀yin. Àdáṣe ní hun mọ́ o, ìbà ò gbúdọ̀ hun mọ́ gbogbo ẹ̀yin ọmọdé o, àgbàlagbà, onílé, àlejò, oyúnnú, àṣẹ̀ṣẹ̀ ìdí, mojúbà gbogbo yín pátápátá. Ẹ jẹ́ bá mi ó ṣe o, gbogbo ẹ̀yin ìyá mi o, ẹ̀yin ìyá mi abiyamọ tí ń pọmọ tẹ́sẹ̀ ọmọ ẹ̀ sì wọ́lẹ̀ ẹ̀yin mojúbà yín o. Èmi a máa sọ̀rọ̀ pé abiyamọ lẹni tí ń bọ̀ máa ń ṣòro níbi tó ti ga. Mojúbà gbogbo yín, ẹ dákun ẹ jẹ́ bá mi ó ṣe o. Tó gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe t'Olódùmarè, mojúbà yín. Ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fi tọkànkán sin Olódùmarè, gbogbo ẹ̀yin àfáà Olódùmarè tẹ́ ń fọkànkán sin Olódùmarè, gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá baba wa jákèjádò gbogbo àgbáyé pátápátá, mojúbà yín o. Ẹ jẹ́ bá mi ó ṣe o. Bẹ́ẹ̀ bá ti ń dà yóò mọ bójú ọwọ́, bẹ́ẹ̀ bá sì ti ń gbé janlẹ̀ báyìí yóò sì máa fọre ní láṣẹ Èdùmàrè. Mojúbà gbogbo yín, ẹ jẹ́ bá mi ó ṣe o. Tẹ̀lú ṣé kábíyèsí ni Tẹ̀lú báyìí? Àmọ́ ní o, ẹni tí wọ́n ń pè ní Abdulrasheed tí ń jẹ́ ọba Àwó, ó dàbí ìgbà pẹ́ni ọ̀hún ti fẹ́ ṣọ́ra ìdígbákejì Olódùmarè àti bí àwọn òòṣà ló ti bẹ̀rẹ̀. Tẹ́ bá sọ̀rọ̀ olóṣèlú, irú ọba bẹ́ẹ̀ ò lè dọba. Mo ti sọ fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo sọ pé ilẹ̀ Yorùbá ńlá wa ń ṣiṣẹ́ fún. Ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ńlá wa ń jà fún. Kí ilẹ̀ bàbá wa kó gbòmìnira ni. Ẹ dákun kí n tó máa lọ ẹ jẹ́ n júbà lọ́wọ́ bàbá mi àgbàlagbà Bánjí Akíntóyè Professor. Ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ. Ìran ọmọ ní ń perí bàbá ẹ̀, èmi ni. Mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. Dádì mi o, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà. Mo sì bá yín o. Mèsáyà tó Olódùmarè rán wá nu wípé kó wá gba ìran ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú. Wọ́n tún wá ní kí wọ́n mórí wá kí wọ́n gé. Gbogbo ẹ̀yin ọ̀tá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, inú rírun ní pé ẹtú o. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀yin ẹ máa ṣe tiyín lọ, kó Olódùmarè ó máa ṣe tiẹ̀ lọ. Ẹ bẹ́kún Olódùmarè ní bùbá o. Tó ọ̀gá mi àgbàlagbà, wọn ò tí ì ríṣẹ́ ńlé epo White Lion, mojúbà yín o. Bàbá mi mo kí yín, yóò máa ju yín ṣe. Gbogbo àwọn ọ̀tá yín, tó báyìí wọ́n mọ̀ ṣán lọ, wọ́n mọ̀ wọgbó lọ ní láṣẹ Èdùmàrè. Tó Olúwo Ìwó ọba Abdulrasheed Tẹ̀lúwà kí n sọ báwọn. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, bá a bá wò ó dáadáa, ẹ mọ̀ pé nǹkan míì ti ń ṣẹlẹ̀ sí ẹni tó pera ẹ̀ ní Tẹ̀lúwà. Oríṣiríṣi awuyewuye ní ń jábọ́ ní ṣẹlẹ̀ ní rélura wọn ní social media àti láàrin ìlú Ìwó, torí kò sí ti ń ṣẹlẹ̀ ní Ìwó táwa yìí ọmọ, kò sì sí igun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ ń Ìwó táwa ọmọ. Ẹ wò ó láti ilẹ̀ kó tó di pé wọ́n fi Tẹ̀lú jọba. Ẹ mọ irú èèyàn tó jẹ́, ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Ẹ mọ̀ pé kìí ṣe pé ẹni tó yẹ lórí àpèrè ni wọ́n fi síbẹ̀. Kò sẹ́ni tí ò lè jọba o. Kódà pásítọ̀ lè jọba, àáfàá lè jọba, kódà ẹlẹ́sìn àbáláyé dáadáa náà lè jọba. Àmọ́ o, bí wọ́n bá ti fẹni tí ò yẹ lórí àpèrè tí wọ́n fi sórí àpèrè, ẹ má jẹ́ ń tàn yín, ìlú òun ò ní túbà, kò ní túṣẹ o, kò ní rójú, kò ní ráyè, kìí ṣèpé o. Torí pé ṣe mọ̀, ìdán ni ó pera ẹ̀ lẹ́rú, ọmọ àlè ni ó pera ẹ̀ lọ́mọ àlè. Ilẹ̀ Yorùbá tá a ṣì wà yìí, ẹ má jẹ́ ń tàn yín o. Ẹ̀yin tí wọ́n fi tẹ̀lẹ̀ Yorùbá dó kò gbèké, bẹ́ẹ̀ ni. Ẹnìkan wá, ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ Tẹ̀lú. Ẹ sọ pé sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n fún ńgbà tó dọba, ṣé kò wó ni? Ṣé ọmọ tí ń bẹ ń bẹ ni?
ọ̀nà tí wọ́n máa kọ sínú sàtífíkẹ́ẹ̀tì àwọn ọba lọ́ba. Ẹni tí ó bá lè ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a mọ̀ dáadáa nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ń tàn yín, ó ti fi síbì kan nù, irú ẹ̀ ò lè jọba. Aláwọn gómìnà dáadáa, kódà ẹ má jẹ́ rìn jìnnà, ẹ jẹ́ ń dúró lọ́dọ̀ gómìnà Ọ̀ṣun. Bàbá gómìnà Adeleke, ẹ̀yin bẹ́ẹ̀ bá wò wọ́n ṣe ti mùsùlùmí, wọ́n ṣe tẹ̀sìn ìgbàgbọ́, wọ́n sì ṣe tẹlẹ́sìn àbáláyé. Ẹ̀yin bẹ́ẹ̀ bá wò ó, irú ọ̀la báyìí ọjọ́ ìṣẹ́gun, wọ́n ti declare ọjọ́ náà wípé káwọn oníṣẹ̀ṣe fi ṣe tiwọn. Kí ló wá dé nílùú Ìwó tó jẹ́ pé ẹnìkan wà débẹ̀ tán yóò wá máwọn kan mọ́ra wọn ṣoláwà ní ìyàmórí. Wọn ò sọ pé gbogbo àwọn mùsùlùmí àbí gbogbo àwọn àfáà ni wọ́n jẹ́ alájẹtán, ni wọ́n jẹ́ aníjẹ ìwọ́kọ̀, ni wọ́n jẹ́ alájẹ ìmọ̀bírábí bá lọ. Ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọ́n ń tẹ̀lé Olúwo Òwò lẹ́yìn tó jẹ́ pé ọ̀nà àtijẹ ni. Àwọn gbà pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni. Irú wọn ni wọ́n máa ń gbá bọ́ kiri ilé oníkòómọ. Bẹ́ẹ̀ bá ti wá bẹ́ẹ̀ láwà ní wọn. Kìnní ni ó wà ń bẹ abọ́ ni. Bí wọ́n bá yọ jáde báyìí nù kó jẹ́ pé wọ́n fẹ́ fi tọrọ owó ni. Àbí kó jẹ́ pé wọ́n fẹ́ fi gbóúnjẹ lọlé, wọ́n fẹ́ dákà lọlé ni. Irú wọn lẹ rí fídíò rẹ̀ wọ́n fi síta báyìí. Olúwo wá sọ fún wọn pé ó yá ẹ máa bú àwọn eléégún, ẹ máa bú àwọn oníṣẹ̀ṣe. Òwò ọ̀lẹ́ nílé, ọ̀lẹ́ nílé, ẹ̀lẹ́gúngún ìlú Ìwó ọ̀lẹ́ nílé, Olúgbọ̀nà ńkọ́ ọ̀lẹ́ nílé, Èkó ńkọ́ ọ̀lẹ́ ni wọ́n, ilé Èkó ńkọ́ ọ̀lẹ́ ni wọ́n, Ọ̀gbàgbà ńkọ́ ọ̀lẹ́ ni wọ́n, Ògùnrò ìwà ọ̀lẹ́ ni wọ́n, Pápámọ́ ńkọ́ ọ̀lẹ́ ni wọ́n, àwọn alásàmọ́ ńkọ́ ọ̀lẹ́ ni wọ́n. Gbogbo yín pátá ọ̀lẹ́ ni wọ́n. Ológun ìlú Ìwó ọ̀lẹ́ ni wọ́n. Ẹ̀lẹ́ ọ̀lẹ́ ni yín. Ọ̀lẹ́ ọ̀lẹ́ ni yín. Ọ̀lẹ́. Olúwo wá sọ fún wọn pé ó yá ẹ máa bú àwọn eléégún, ẹ máa bú àwọn oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ tó jẹ kábíyèsí l'Ógbómọ̀ṣọ́, ìgbé pásítọ̀ ni ní Rìdíìmù. Wọ́n sì ná Ifá lọ rèé mú ní, ó sì jọba. Ó fi hàn pé kò sẹ́ni tí ò lè jọba bó bá jẹ́ni tó yẹ lórí àpèrè. Ó sì gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tó bá yẹ kó ṣe, kò gbọ́dọ̀ fi síbì kan, kò sẹ́ni tó gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn àkọ́kọ́ tó gbọ́dọ̀ mú síwájú ẹ̀ ni ẹ̀sìn àwọn baba ńlá wa, ẹ̀sìn àwọn onílẹ̀, ẹ̀sìn tó yẹ wá nílẹ̀ Yorùbá, ẹ̀sìn tí a gangan. Bí a mú ìgbàgbọ́ wá ni, a mú mùsùlùmí wá ni. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá o, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, Olúwo ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ti pẹ́, kìí ṣòní kìí ṣàná. Ẹ wò bọ́rọ̀ bó ṣe fẹ́ yàwó ṣe rí. Ẹ dákun, sọmọ Ọ̀ṣun ló fẹ́ ni àbọ̀mọ Ọ̀yọ́, àbọ̀ ọmọ Èkó, àbẹ́gbàrìwà, àbẹ́kìtì, àbóǹdó, àbí Kwara, ọmọ bo ló fẹ́. Ẹ já wò ó. Bẹ́ẹ̀ bá wo ọ̀rọ̀ Olúwo Ìwó láti ilẹ̀ wá, ọ̀fà bákan, ọ̀fẹ́rí bákan. Wọn ò tí ì gbọ́ orílẹ̀ Yorùbá pé kábíyèsí dìde, ó gbé gbájú, ó yọwọ́ ẹ̀ṣẹ́ fún ọba tí ń bẹ lábẹ́ rẹ̀. Wọn ò tí ì gbọ́ rí. Ìwó náà láti gbọ́ o. Ìwó lẹ́tì máa gbọ́ oríṣiríṣi slang lẹ́nu kábíyèsí tó pera ẹ̀ lọ́ba. Ìwó lẹ́tì máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò nítumọ̀. Èdè wá dàbí èdè amúgbó. Ìwó lẹ́tì gbọ́ oríṣiríṣi nǹkan tí kábíyèsí ọmọ sọ tí ò fi ti nǹkan kan ṣe. Kódà ó ti fẹ́ máa sọ̀rọ̀ s'Olódùmarè ọba tó dákó wa sílé ayé o. Olúwo ti fẹ́ pa ìtàn ilẹ̀ Yorùbá, ó fẹ́ padà ní tí ò sì lè ṣeé ṣe láíláí fàbàdà. Ẹnìkan wà jáde yóò dúdú bí ìnàkí, yóò wá máa sọ̀rọ̀ nígbà tó náà bá ti gbàyè kan, wọ́n ti fún un lówó pé lọ́ọ̀rẹ́ máa ṣe nǹkan báyìí. Yóò wá máa sọ̀rọ̀ sí gbogbo oníṣẹ̀ṣe. Ẹ dákun, ẹ lọ́ọ̀rẹ́ tú dànù. Olúwo Ìwó, wọ́n máa sọ pé Olúwo, àbí kí n sọ pé Abdulrasheed.
ẹ jẹ́ n sọ pé Abdulrasheed kìí ṣọba, bẹ́ẹ̀ ni kìí ṣe kábíyèsí. Àwọn olóṣèlú wọn kàn ṣe fi bẹ́ẹ̀. Ẹ wo bàbá wa Adeleke, wọ́n ṣe ti ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Kódà wọn odidi gómìnà gan tó jẹ́ pé ń gbọ́pá àṣẹ fún kábíyèsí báyìí, wọn ò sọ pé kẹlẹ́sìn àbáláyé má ṣe tiwọn. Kí ló dé? Olúwo fẹ́ sọlẹ̀ Yorùbá ó fẹ́ talẹ̀ Yorùbá fún Saudi. Ṣó ṣeé ṣe ni? Kò ṣeé ṣe. Ibi tó Olúwo ń lọ òun, ibi tí ó yọ Olúwo lẹ́sẹ̀ lẹ̀ ni. Yóò sì kó bá gbogbo àwọn àṣọmọgbè tí wọ́n wé láwà ní ìyà sórí. Torí wá rí jẹ́ǹjẹ̀ǹ, gbogbo wọn pátápátá ni ó yọ lẹ́sẹ̀ lẹ̀ o. Ẹ má jẹ́ ń tàn yín. Ara àwọn nǹkan tí ń balẹ̀ Yorùbá jẹ́ rèé. Báwọn alálẹ̀ bá sì lè bínú pẹ́rẹ́ tán, nǹkan ó so. Àmọ́ àwọn olóòótọ́ èèyàn kan sì ń bẹ níwò, bẹ́ẹ̀ ni tó jẹ́ onígbàgbọ́ tí wọ́n sì jẹ́ lẹ́sìn mùsùlùmí náà tí wọn ò jọ ìní wọn. Àwọn kan sì tún ń bẹ tó jẹ́ pé lẹ́sìn àbáláyé. Àwa yìí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dáadáa o. Wọn ò jẹ́ kí wọ́n gbégún, wọn ò jẹ́ kí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe, tó jẹ́ pé wọn ò lè má ṣe lọ́dọọdún. Ara àwọn nǹkan tí wọ́n ń ṣe fún ìlú rèé o nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, tìlú fi máa ń rójú, tìlú fi ń ráàyè, tìlú fi ń tùbà, tí sì fi ń tùṣẹ ni wọn ò jẹ́ wọn ó ṣe yìí o. Ẹ má jẹ́ ń tàn yín ó jẹ́ nígbà tí ó bá ìtójọ́ mélòó kan àbọ̀ṣẹ̀ mélòó kan bóṣù mélòó kan sì ni ẹ gbọ́n tí ó ṣẹlẹ̀, wẹ́rẹ́wẹ̀rẹ́ ó ṣẹlẹ̀. Àdúrà mi ni pé bọ́ bá sì ta bálé yóò sì ta bóko o. Olódùmarè ó yọ èèyàn tiẹ̀ kó nu wàhálà àti làásìgbò tí ó bá ṣẹlẹ̀. Àmọ́ o, ẹ má jẹ́ ń tàn yín, ẹni tí wọ́n ń pè ní Abdulrasheed kìí ṣọba. Ẹ̀yin lẹ́ ń fojú ọba wò ó, kìí ṣọba o, kìí ṣọba. Èmi ò ní ṣojú bá ń lọ. Olúwo Ìwó, Olúwo Ìwó, Abdulrasheed, gbogbo tẹ́ ń ṣe yìí yóò yọ yín lẹ́nu lẹ́ni. Èmi mọ̀ sọ bẹ́ẹ̀, mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Ní kú síbi tá a bá wí sí oje. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Ẹ bá ń torí ti wá gbẹ́bọ̀ ọ̀sán gangan àbẹ́bọ̀ òru, onítọ̀hún ó forí ara rẹ̀ gbé ni o. Ẹ bá sì ń jàṣẹ̀jẹ́ nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún. Ẹ bá wá sọ pé òun rìnrìn àjò nítorí tèmi, onítọ̀hún ó lọ ni. Àlọ́ lámilámi ni wọ́n rí wọn ìrábọ̀ ẹ̀ kò ní wálé mọ́. Bí ó ṣe rí mo ṣe sọ fún yín o. Oníwo Ìwó, Abdulrasheed, ẹni tó fẹ́ dánwò yìí, ó fẹ́ sọ ìlú Ìwó di ìlú Fúlàní, tó ṣeé ṣe ni. Ẹ má jẹ́ ń tàn yín. Tẹ́ bá ń bọ̀ látòṣogbo ẹ gbà owó kọjá kẹ́ ẹ tó dé Ìwó. Bẹ́ẹ̀ bá ń bọ̀ látọ̀nà, kí n sọ pé látọ̀nà Ọ̀fẹ́, ẹ gbà kiri. Tẹ́ bá gbà kiri ìyà wọlé, ẹ kà wọ́n ìlú kan lọ́nà kẹ́ ẹ tó dé Ìwó. Bẹ́ẹ̀ sì gbọ̀nà Ìbàdàn wá, ẹ ṣẹ̀ṣẹ̀ padà ní oríta Ìwó road, ẹ wá yà sọ́nà Lálúpọ̀n kẹ́ ẹ tó lè dé Ìwó. Kò síbi tẹ́ gbà inú àárín gbùngbùn lẹ Yorùbá níbẹ̀ tó wá ṣeé ṣe. Gbogbo àwọn tẹ́ ti gbowó lọ́wọ́ wọn. Plan yẹn ò lè jẹ́ o, kò lè wọlé láíláí. Olúwo Ìwó, ọmọ ìdán ni ó pera ẹ̀ lẹ́rú. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀yin lẹ́ṣọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ Abdulrasheed. Ẹ̀yin fúnra yín lẹ́ṣọ̀ bí ẹ ṣe jẹ́. Gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ̀ Yorùbá kò tó òjíire pátápátá. Àwa ọmọlẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. Ẹ máa wò bọ̀. Àwa yìí ti tẹ̀ wó létí. Mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ti dé ni o. Mo ti kalẹ̀ sínú ìlú Ìwó. Ojoojúmọ́ ni wọ́n mọ̀ fún yín ní bí ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìwó. Ẹ mọ̀ pé mo sì ń bẹ lórí ọ̀rọ̀ ọba Àpókíà náà. Ọba Àpókíà náà ń bẹ ń bẹ. Tọba Ìwó ń bẹ ń bẹ. Wọ́n sì tún fowókọ bo àwọn ọba mẹ́ta kan láṣìírí tí mo tún ń bọ̀ lórí wọn. Wọ́n mọ̀ sọ gbogbo wọn wọnú ara wọn ní kí wọ́n tó dọba. Ọgbọ́n bo ni wọ́n, ìbo ni wọ́n ti gbóyún wọn wá. Oyún mi ń bẹ tó jẹ́ pé oyún ọmọ àlè ni nílẹ̀ Yorùbá. Ẹ dákun, bọ́mọ àlè bá dórí àpèrè, ṣé ò ní hùwà ọmọ àlè? Ọmọ ọlá gbọ́dọ̀ hùwà ọmọ ọlá ni. Ọmọ àlè sì gbọ́dọ̀ hùwà ọmọ àlè. Olúwo Ìwó, bọ́
bọ́bá jọmọ ọlá ni ẹ má jẹ́ ń tàn yín kò ní máa balẹ̀ Yorùbá jẹ́. Ilẹ̀ bàbá èèyàn ṣéèyàn lè bàjẹ́ ni. Èmi ò ní fọwọ́ òsì júwe ilé bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ láṣẹ Èdùmàrè. Ilẹ̀ Kóòtù Òjíire, ilẹ̀ àwọn bàbá ńlá bàbá wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin, ilẹ̀ tó lódùmarè ọba bùkún, ilẹ̀ tó lódùmarè ọba yọ́nú sí. Bẹ́ẹ̀ bá wo ohun tí ń ṣẹlẹ̀, àwọn ọmọ àlè tí ń jókòó sórí ìtẹ́ ni o, àwọn ọmọ àlè tí wọ́n ń jókòó sórí àpèrè àwọn bàbá ńlá bàbá wa. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire ń ló jẹ́ pọ́mọ ọkọ ńlọ gbọ́dọ̀ mọ jókòó sórí àpèrè. Ó ti láwọn tó gbọ́dọ̀ jọba, ó ti láwọn tó gbọ́dọ̀ dádé ìṣẹ̀ǹbáyé. Àmọ́ bá a bá wá mọ́ màálù tá a fi sírú bíbẹ̀, ẹ dákun kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ sílùú ọ̀hún? Kí lẹ rò pé yóò máa ṣẹlẹ̀ sí ẹni tó pera ẹ̀ lọ́ba ọ̀hún? Wọ́n ran báyìí ní ọmọ ṣe o. Tán bá tún wá fi amúgbójọba, ẹni tó jẹ́ pé bọ́ bá ti wọnú ìyẹ̀wò lọ, wọ́n ń họ̀dà ẹ̀ fún ni. Bọ́ bá ti fa gbóyó tán, tó fa kinní ọ̀hún, tó fa kólóòṣì ṣàgbárí. Bọ́ bá jáde báyìí, gbogbo àwọn ìjòyè tó bá jókòó síwájú ẹ̀ pátápátá, gbogbo wọn ni ó dàbí èèṣàn lójú ẹ̀. Yóò mọ kù wọ́n lẹ́sẹ̀ẹ́ ni. Yóò di Anthony Joshua sínú ààfin ni. Yóò mọ kù wọ́n lẹ́sẹ̀ẹ́, yóò sì máa sọ̀rọ̀ kò bá kùn gbé fún wọn. Ilẹ̀ Yorùbá o. Ọba kan tó bá fẹ́ fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀, ẹjọ́ fọwọ́ ara ẹ̀ ṣera ó jẹ́. Ẹjọ́ fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ kọ́ máa lọ. Ẹ má pìtì ẹnikẹ́ni. Bí ní Fúlàní kan ti jáde síta yìí tó ti sọ̀rọ̀. Ó láwọn ọba ilẹ̀ Yorùbá gangan ni wọ́n ń gbowó lọ́wọ́ àwọn, ni wọ́n ń gba rìbá. Wípé àwọn ò lè lóṣù mẹ́ta láàrin ìlú kan káwọn ọmọ ti san owó, káwọn ọmọ ti san owó tó yẹ káwọn san sápò kábíyèsí. Àbáwọn wo ní ń bá wí? Ẹ wo fídíò rẹ̀. Wait, so did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulanis that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I swear to God, they used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if like you just pass, they will not collect them. But if we will come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about. I see so many people are saying we are going around with in the bushes that we did not own. Which I say we used to pay for it. Ask your traditional rulers. I swear we used to pay them. If we will spend like 1 to 2 to 3 months, we'll go and find them. We'll give them money, they'll collect. Before we will stay. So stop saying we are going around with our cows in your bushes and we're not giving you guys anything, which it is wrong. We are paying, I swear. Zam. Nǹkan ti ṣe o. Àwọn ọmọ àlè tí ò yẹ kó jókòó sórí àpèrè tí wọ́n ń jókòó síbẹ̀, àwọn gangan ni wọ́n ń fa wàhálà yìí. Bẹ́ẹ̀ náà ni Ìpókíà, mo sọ̀rọ̀ Ìpókíà lọ́wọ́, mo sì ní mò ń mẹ́yẹ bọ̀ lápò ni. Wọ́n ń béèrè pé ṣé funfun mo fẹ́ mú jáde àbí dúdú. Wọ́n ti ránṣẹ́ oríṣiríṣi iṣẹ́ sẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ṣùgbọ́n Olódùmarè jẹ́ kí wọ́n mọ̀ pé òun nigi lẹ́yìn ọgbà tèmi ò sì lè wó láéláé. Bọ́ bá kọ̀la, yóò mọ kọ̀la ni. Bọ́ bá tún kọ̀la, yóò tún kọ̀la ni. Olódùmarè ìbà rẹ o. Ṣé ẹ mọ̀ pé iná tá a bá dáde yẹgún, ẹyẹ míì náà láfi sùn? Bẹ́ẹ̀ ni o. Kò sí tẹ́ ẹ ṣe ṣáwà, yóò mọ padà sáàrọ̀ ọmọdọ́mọ yín lórí ni láṣẹ Èdùmàrè. Àtèmi àtayà mi àtàwọn ọmọ mi àtilé àtẹbí àtàrà mi. Ibi kankan ó kéré jù ni o, àbó pọ̀ ni, kò ní ṣẹlẹ̀ ṣé mi láṣẹ Èdùmàrè. Níwọ̀n ìgbà tí wọn bá ti fi tèèyàn kankan ṣe ju Olódùmarè ọba lọ. Bẹ́ẹ̀ ni o, Olódùmarè ń bẹ o, àmì èèyàn náà tún wà. Àwọn tó Olódùmarè ọba tún gbélé ayé lé lọ́wọ́, mo ṣe bá o. Tó oníwo ìwò, mo ti dé ká ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu mẹ́yìn ọmọ ilẹ̀ Yorùbá. Ọyẹ́ dákun ẹ subscribe sí YouTube channel mi, Àdìtú Ọ̀rọ̀ TV náà ni.
ẹ lọ fọ́lọ̀ péjì mi o, Àdìtú Ọ̀rọ̀ TV náà ni àwa náà ńlá ní Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè. Ẹ lọ fọ́lọ̀, ẹ dákun, mò ń lọ mò ń bọ̀ o, ẹ ń bá ní lọ kí n má bọ̀ ní òde ni wọ́n ní dé bá o. Ẹ̀yin olólùfẹ́ mi o, ọ̀yá ẹ gbàpò tí yín ẹ lọ rè máa ń ṣe tẹ́ bá ń ṣe, wọ́n ti ní wọn ò ní dá yín lágara. Ẹ ṣé o, tí n bá dé wọ́n tún pè yín, ẹ sì tún jẹ mi, èmi ni wọ́n mọ̀ wá o, ẹ̀yin náà ni wọ́n sì máa bá. Mo dúpẹ́ o.